I cannot stand to hear the way ìyá ọmọ Yorùbá ẹ̀mí mi ò lọ dá sí. Nǹkan tí Ọlọ́run ní kí n wáyé wá ṣe nìyẹn. I am going there to liberate my people. That's something. It's a very, very strange gift. It's a gift of God to Yoruba nation. So, okay, again, the awards are here. Baba wa dé wá gbogbo, Baba wa Bishop Lade, káàbọ̀, Baba wa Prophet ẹgbẹ́ olùdókẹ́ ìjẹ̀wá, ọmọ mi, láti Britain, káàbọ̀, sí gbogbo ní ọ̀. Ọmọyọ̀dá, lọ́wọ́ àti àyájá pẹ́ wà bẹ́ẹ̀. Ẹ̀ka wọ́n wá ọmọ Ọbásanjọ́, ọmọ Yorùbá. Now we go to the presentation award, the first segment of award. Academy Award àkọ́kọ́ is Media Award. A máa pe bàbá wa ní wọ́n wá fún àwọn media wa ní àwọn bàbá ìwọ̀n yìí. Akọ́kọ́. Wọ́n bá ti pè yín
tẹ bá ti gba àtẹ̀yẹ lọ́dọ̀ bàbá ẹ dúró wáyé àyè fọ́tò ẹ̀rẹ̀ máa lọ. Tó bá jẹ́ wípé ó wá báyọ̀ bá ní. Thank you very much. Victoria Ọmọdára Victoria Ọmọdára Yeye Dara Owe TV. Wọ́n fún mi Yeye Dara Owe TV. Fourth runner up Ọláolúwa Adéníyì Bàbá Ìdìtì TV. Bàbá Ìdìtì Sábà. The sixth runner up, Adefemi Adedayo, Arunde Babatete, South Africa. The seventh runner up, Oluwatosin Williams, Banji TV. Well done. Yoruba TV United States. The ninth runner up, Comrade TV United Arab Emirates. The 10th runner up, Comrade Mrs. Olawuyi Yoruba TV United States. The 11th runner up, Pastor Emmanuel Agola Yonka Global Media. The 12th runner up, Abdul Rashid Mayegun Daya United Kingdom. Mayegun Daya. The 13th runner up, Aji Akin Ara Yoruba World Media. United States. United Kingdom. 14th runner up, Chief Mrs. Oluloti Makinde. Thank you for what you are doing for our nation. Dr. Zabi Talk Show Media, United Kingdom. The 16th runner-up, Titi Layo, Aboya Deko, YSCM Media. The 17th runner-up, Adebayo Salisu, Babakagede of TV, Yoruba Land. The 18th runner-up, Adebola Yusuf, Lukman Aluka, Yoruba. 19th runner-up, Olumide Odedeli, Bedu Magazine, United Kingdom. 20th runner-up, Ayo Ogundimo, Citizen AY TV, United Kingdom. 21 runner-up, Olashehu Baobu, Yoruba TV.
22 runner-up. Taiwo Thomas. Ìmọ̀lẹ́rọ àwọ̀tẹ́kẹ̀. Ibiyemi Ismaila Ọláìtàn Ibiyemi Otuyemi Abiodun ọmọ ọba Big Grace Chapel TV Yoruba. Olúwa tó sọ ni o. Kílé báyìí ẹ ti di kílé ìlú lójú. Oyè o ti di kápẹ́rẹ́ ìlú lójú. This brother Emmanuel Akalamago Odo ọmọ Làbákẹ́ Dọ̀ká àṣà àti ìṣe Yorùbá TV. The 27th comrade Olú Ayé Lókìkí Oòduà TV network. Next runner up comrade Olórúnkẹ́mi Afúnṣọ́ Kazeem Fúnwa TV. Fúnwa TV. In wrap-up of the media award, we want to honor all Yoruba self-determination groups in home, land, and in diaspora. So we have YSF award. Let's go to Chief Banji Akintoye as represent to Baba. Now, we just want to let you know you are watching from the diaspora or Oakland, and if you are not present here, you call the Nation office in Benin. The secretary number to retrieve or collect your award +229 976 85921, or you can also call +229 6999 5061 for logistics out to collect your award. So we go to the second segment of award, Staff Management Award. The Staff Management Award, I don't give about here, so we would like to allow Bishop Anthony to present the Staff Management Award. The staff is Alana Office staff.
mi dùn mo sì gbàgbé ní inú ìgbọ́wọ́ Yorùbá yìí káàkiri ọ̀hún lè bóòdù pé ní bàbá àbá bàbá wúlọ́wọ́ láyé àbá lọ́wọ́ èmi ò bá wọn nípa ọ̀pọ̀lọpọ̀ ló wá nípa yìí lọ kò sẹ́ni kankan ó lè sọ pé ó lè fọwọ́ ẹ̀sùn ìjà ó bá ọ̀pọ̀ náà wọn lọ́wọ́ ṣùgbọ́n inú mi dùn pé mo bá bàbá dókà tó bá yá tó bá di ní ọ̀la wọ́n lè give message pé ẹni tí ó jẹ́ ọmọ bàbá Awólọ́wọ̀ lọ́sì àwa mùsùlùmí bàbá wọn wá ní ṣíwà bàbá ọdún ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tó bá ànábì ló gbà ọ̀tí nínú àwọn tó bá ànábì ló gbà wọ́n ń ṣe ìbáraẹni bẹ́ẹ̀ ni ṣíwà bàbá ọdún ìgbà tó wá tó gba àwọn tó bá ló gbà ṣé àwọn àtìgbà títí tó fi wá sórí ìṣẹ̀ká ìpìlẹ̀ sọ̀rọ̀ dára ọlọ́run bá kí ó jẹ́ kí owó kan àti ìdúró wọn bàbá ọlọ́run rẹ̀ pẹ́ kò sẹ́ni tó lè mọ iye bàbá yìí ẹgbẹ́ wẹ̀ ní láíláí bàbá sọ̀rọ̀ lọ́dọ̀ kan tí wọ́n bá tẹ̀ sí kó iye kan sí kótó àpàtà ẹ̀lò tí wọ́n lọ tó nípa tẹ́lẹ̀ bàbá jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ọmọ Yorùbá gbogbo tí oníkàlùkù wa àwọn èèyàn tí wọ́n jẹ́ opponent tí wọ́n sọ káàkiri nípa bàbá yìí àti ṣe Sunday àwa tí a súnmọ́ wọn àmọ́ ó máa ń pa mí lẹ́kún wípé kéde kí n má sì ní iṣẹ́ tí mo wà yìí because tí n bá jáde wọ́n lè ní bóyá bàbá ló rán mi bóyá òun sọ̀tọ̀ something like that mo ṣe lè explain ẹ̀ tó fi yí wa dáadáa so wọ́n máa ń pa mí lẹ́kún gan wípé wá but àfipẹ́ fọlọ́run bá mo máa ń sọ ní gbogbo ìgbà wípé tí mi ìbá tiẹ̀ lè mú gbogbo ìgbà bàbá kí n tiẹ̀ ra mú méjì lásán kí n mú ìwà wọn àkọ́kọ́ kí n mú sùúrù tí bàbá yìí mú. a ní bàbá kan bàbá ara tó mọ ìyá ọmọ. a ní bàbá kan bàbá ara tó mọ ìyá ọmọ. òfin wá ṣeré bàbá ara tó mọ ìyá ọmọ. kò sí tán lè sọ sí bàbá yìí kò sí ọ̀kan gbogbo àtàwà lẹ́gbẹ̀ẹ́ wọn à ń ṣẹ̀ wọ́n ábàdìgbò èmi yìí tí bàbá náà bá mo máa ń ṣe bàbá náà ìmọ̀ ìgbà bọ́ and wọn tiẹ̀ kí n títí èmi wọ́n ti rí pé ní ọmọdé ló ṣe àwọn tí wọ́n tó jẹ́ ọmọ wọn tí wọ́n wà níta ẹgbẹ́ ni wọ́n máa bú bàbá yìí wọ́n máa ṣépè wọ́n máa ṣe gbogbo ẹ̀ ní kọ́kọ́ ṣẹlẹ̀ ẹ̀ nǹkan bẹ̀rẹ̀ kí n kàn brief ẹ̀ díẹ̀ ẹ̀rí bàtóyá bàbá pè mí bàbá ní ọmọ mi kí wàá ló fẹ́ ṣe àpéjọ bàbá ẹni tí ó bá gbé pẹ̀lú iye fóṣù kan tí ò bá ní sùúrù ẹ̀tọ́ ò lè ní sùúrù mọ̀ láíláí mo sọ fún ọjọ́ yẹn wọ́n kàn yẹn tó wá rún nínú pé yá ẹ dàpọ̀ bàbá àwọn náà bá bàbá Awólọ́wọ̀ gbà yìí bàbá Awólọ́wọ̀ tí wọ́n á ní kí n dúró báyìí ṣé kò ní nǹkan tí wọ́n sùn báyìí nǹkan yìí máa gbé mi nú tí máa jẹ wọ́n máa gbé mi nú ọkọ̀ déjọ́ yẹn ni láwọn kùtùkùtù wọ́n dàbí tí bàbá kó gbá ọ́fíìsì ẹ̀ lọ́dún bàbá òmò nǹkan mo fi lọ ṣe fídíò tí mo ṣe fún ẹ̀tọ́ jẹ́ ìgbàdì ọ̀tá bàbá nígbà yẹn káwọn lérò ìpè ní ọ̀rẹ́ àwọn ni tí wọ́n lérò ìpè ní ẹnìkejì àwọn ni tí wọ́n lérò ìpè ní igbákejì àwọn ni mo kàn bọ́ta mo lọ ṣe fídíò rẹ̀ létà lórí òkan mi bí àbá ti rí ọkọ̀ ayé bí àbá sọ̀rọ̀ kan mo máa ń pè ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ wọn ẹ bá mi bẹ̀ wọ́n pé ká má bì nínú ló pé yìí but mo rí pé mo ti ṣe òbí mo ti nípa tí eléyìí bàbá yìí wọ́n jẹ́ nìkan tó jẹ́ pé ní òkè bínú tí gbogbo wa lè fi ọkọ̀ kan àìmọye ìgbà tó já sí pé bàbá yìí àti jẹ wa nínú ilé á di ogun àìmọye ìgbà ní bàbá ti sùn lógún kù sọ yẹ kó rí bẹ́ẹ̀ èdè di pírẹsidẹ́ǹtì ọmọ Yorùbá bàbá yìí wọ́n ṣe bóyá wọn múná lọ owó tá a fi ra iná olóòtú òní òsí o ó jẹ́ pé ní ọjọ́ kẹta ọjọ́ kejì a ṣẹ̀ máa wá káàkiri kó la fẹ́ rówó bẹ́ẹ̀ ẹ dàgbọ́ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ tí bàbá fẹ́ jáde bí bàbá ṣe wà yìí bá ṣe wà yìí ẹ dàgbọ́ ìfẹ́ balẹ̀ tí bàbá ṣe wà yìí tí a bá fẹ́ jáde a ṣẹ̀ lọ ajá mọ́tò bẹ́ẹ̀ a ṣẹ̀ máa wá takisí káàkiri pé a fẹ́ jáde ẹ dàgbọ́ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ bí bàbá yìí ṣe kó dẹ̀ sí ibẹ̀ ní bí ẹ ṣe ń fi bí ọmọ Yorùbá ṣe ń fi bí fún wọn gbà ibẹ̀ ní Ọlọ́run kọ́ sípà pé Ọlọ́run bá àwọn onílẹ̀ olóògbé iṣẹ́ yìí fáwọn àwọn sì gbọ́dọ̀ jẹ níbi tí ó ní àpẹẹrẹ bàbá Ọlọ́run bá yín ṣe ó ti wá ní Ọlọ́run fún yín ṣe wàhálà lè pọ̀ Ọlọ́run bá yín ṣe tí mo fẹ́ sọ ẹ dàbọ̀ mo fẹ́ give message kékeré kan bí ó ti rí ẹ fún mi balẹ̀ fún wa lórí general commander ẹjọ àti àwọn àwọn láyà ẹjọ tó rẹ náà ẹ jẹ́ kí a ṣe ara ní oṣù olùkọ́ àgbèwà. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.